مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. Anobi Isa alayhi salatu wassalam. òun ni a fẹ́ lè sọ yí pé ó dé gbẹ̀yìn ká Ànábì wa Muhammad tó dé. Bí a bá ń tò lẹ́nu ẹgbẹ́ àwọn olólè asimi mina rusuli wọ́n wà ní Ànábì Nuhu, alayhi salatu wassalam. Ànábì Ibrahim, alayhi salatu wassalam. Ànábì Musa, alayhi salatu wassalam. Ànábì Isa, alayhi salatu Ànábì wassalam. Muhammad sallallahu alayhi wa sallam. Bí a bá ń tò lẹ́nu ọ wàá rò pé bẹ́ẹ̀ náà wọ́n fi tẹ̀léra wọn. Masafa tí sì ń bẹ láàrin wọn kìí ṣe kékeré. Allah. Masafa tí ń bẹ láàrin Isa sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. 570 years. Allah. Ní Isa ti lọ ká nàbí ò tó dé. Ẹni tí ò tí ì wá dé ní 570 years tọrọ rẹ ti wà á lẹ̀. Òun wá ń sọ Isa wá ń sọ yí pé. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم. Ọmọ Bani Israel. إني رسول الله إليكم. Ó lè mi ọkọ̀ nfàmù ara rẹ̀. Isa ọkọ̀ nfàmù ara rẹ̀. Àwọn àsìkò kan bẹ èyí lè máa fẹwọ́ bu ẹnu báwo mo ṣe fẹ́ wélé tó bá dé àsìkò kan tán ọkọ̀ nfàmù ara rẹ̀. Ọdún pa Ànábì náà tètè fẹ́ kọ̀ nfàmù ara rẹ̀. Nígbà tó pe gbogbo tí ń jẹ́ fámìlì rẹ̀ jọ ọ fẹ́ fi nǹkan nílẹ̀ ẹ̀rú wọn bà. Ó fi wọn jọ lẹ́ẹ̀kíní Ọlọ́run ni wọ́n wá jẹ dínà ni. Ó fi wọn jọ lẹ́ẹ̀kejì ó tún sọ oúnjẹ fún wọn wọn ni wá jẹ dínà náà ni ẹ máa lọlé. Nígbà ọdẹ lẹ́ẹ̀kẹta Ọlọ́run ní má bàǹtà gbélé ọlọ́wọ́ jẹ́. Fọ́sídà bí mo tún márùn fàárídì àdílé mùsírìkì. Ó ní wí èyí tó lè wí ní tí ń bọ̀ lẹ́rù ní wí fún wọn. Níta pọ́ láti ẹ̀ pé òfin ilẹ̀ ta ni owí ni wí fún wọn sọ bó o ṣe jẹ́. Kọ̀yìn sí wọn má wò táwọn olùṣẹ́bọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni Isa ń sọ yí pé. Yá ayyuhan nasu qul yá ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'an. Tànàbìnú ọkọ̀ fáma rẹ̀ ní pé ẹ fẹ́ kọ́ inni rasulullahi ilaykum jami'an. Àyà yìí náà ló fi èmi ilẹ̀ pa Ànábì ju gbogbo wọn lọ. Gbólóhùn yẹn ló fi hàn yí pé ìní o èmi. Rasulullahi ilaykum jami'an. Àwọn àjẹ́nà jẹ́ Rasulu síwájú rẹ̀ òun kọ́ ní àkàkọ́ kò jíṣẹ́. Àmọ́ ń tóun fi jù wọ́n lọ arínà àwọn tó rà yìí náà tó gbé kọ̀ọ̀rán sí kọjá àjọ rẹ̀ yìí náà. Inni rasulullahi ilaykum. Àrísánánúwà ila qawmi. Ọlọ́run ìránúwà kọjá àjọ rẹ̀ nìkan. Ìjọ núwà nìkan ló ránúwà sí. Bọ́ọ̀bá wọn ń kà wọ́n tó ń kà wọ́n lọ́dọ̀ Ànábì kọ̀ọ̀kan kọ̀ọ̀rán síjọ kọ́dọ̀ omi ń bẹ ṣebí inú àti ẹ̀tún ní promotion débi jọ. Ètò náà Ìdírísù sí kọ̀kọ́jà fámì rẹ̀ wà múrí lórí. Wà múrí ahalaka bisolati wà sọ́bìrì àléyà. Wà múrí ahalaka kọ̀kọ́jà fámì rẹ̀ ọmọ ìyàwó sèmáàmù fún wọn pàmòrà tẹkùn òkìrùn ó sì tá síbẹ̀. Àmọ́ lọ́dọ̀ Núhù ọ̀nà sáwọn ìjọ bẹ́ẹ̀ lọ́ máa rí kọ̀ọ̀kan. Isa fúnra ara rẹ̀ ìgbà tó fẹ́ ránṣẹ́ kọ̀ọ̀rán sí kọjá àwọn àjọ rẹ̀ ọ̀kẹ́dẹ̀ á pè ní pé ọ̀nà sáwọn Bani Israila ní fi ń sọ yí pé. Wọ́n ìsì kọ́ láyé lọ́mọdún Maryam ya Bani Israila inni rasulullahi ilaykum. Bani Israila nìkan lọ́dọ̀ náà Isa sí àmọ́ ìgbà tó fẹ́ rán Ànábì wa Muhammad. Ìránṣẹ́ Ànábì ìjíṣẹ́ Ànábì ọkọjá ìdílé ìjíṣẹ́ Ànábì ọkọjá ìlú ẹ̀ ìjíṣẹ́ Ànábì ọkọjá àjọ rẹ̀ Ọlọ́run ní gbogbo èèyàn pátá ni mo rán sí ó lè mi èmi. Inni rasulullahi ilaykum jami'an.
kò sí bí ẹni tọ́lọ́wọ̀n ọ̀rá nẹ́bì sí. ibẹ̀ ọ̀kan bẹ náà jíjẹ inú ẹ̀bẹ̀ ọlọ́run láyé tọ́lọ́wọ̀n ọ̀rá nẹ́bì kò sí. ìdí ń bẹ ní ànẹ́bì ọlọ́run kan abẹ́rẹ́ ọlọ́run kan tó síwájú ànẹ́bì kò sí. gbogbo iṣẹ́ tá a bá tọwọ́ bọ iná ọ̀rọ̀ ń gbà míì ó rí i pé gbogbo àwọn ọba nẹ́bì ṣiṣẹ́ ni. aláya wa bá ṣiṣẹ́ ni. nítorí tàbá bá ṣiṣẹ́ èyí tó ń jẹ́ àti pé gbogbo sẹ́tà pa àwọn ànẹ́bí ọlọ́run ṣe èyí náà bó ṣe tóun bá ànẹ́bí bá tún dé kó tún ṣe kí ni wọ́n ń pè é kó jẹ́rìí ṣiṣẹ́ wọn ọlọ́run ọ̀gbá. lọ́sàlì moran bí ànẹ́bí ọba dé. Kayfa. má lọ bí wà kẹ́fà kẹ́lìmà wà kẹ́fà ọ̀tọ̀ nìyẹn. ọlọ́run jó yé wa yí pé ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam gbogbo tíjà ànábì ọlọ́run tó wá ṣiṣẹ́ láyé tó bá dọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n wá kóṣẹ́ wọn dé ẹni tí ó di sí ọ sọ pé tọ́lọ́run ó fi lọ pé tí wọ́n ṣe é dáa. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأقسم على ذلكم إسري قالوا أقررنا. Àyà yìí sílẹ̀ bẹ́ẹ̀ yọ yanjú ara rẹ̀ àyà máa sá ọ̀nà ara wọn ni àyà yìí ló kílẹ̀ àyí pé àwa bó oníṣẹ́ ṣiṣẹ́ ni. àwọn tó síwájú wa lọ́lọ́run ní gbogbo ànábì ọlọ́run pátápátá tí wọ́n jà wá lọ lọ́lọ́run bá sọ̀rọ̀ ìdí àkọ́kọ́ àdéhùn lọ́dọ̀ gbogbo wọn kó tó rán wọn ṣẹ́ olùmọ̀gbà àdéhùn lọ́dọ̀ wọn. làmá àtẹ̀jùkún mi kìtàbí wàhíkímà. níta ń béèrè tí mo bá fún yín ní kìtàbí. wàhíkímà. mo fún yín knowledge wàhíkímà mo fún yín ní wisdom. Summa ja'akum rasulun musaddiqun lima ma'akum. Ọlọ́run tó ní tán bí bá wá dé lẹ́yìn ìgbà mo ti fún yín tán mo fún Nuhu mo fún Ibrahima mo fún Musa mo fún Isa gbogbo yín mo fún ní mímọ́ gbogbo yín mo fún wisdom ẹni tán wí wá dé láti tó bá dé tó wá sọ pé n tẹ gbé dání òótọ́ ni. Latu'minu nabi. Ọlọ́run ṣe gbàgbọ́ sẹ́gbà ènìyàn gbọ́ta ni anabi Muhammad. wàlá tansurunnahu. ọlọ́run ní tọ́bádé sẹ́ràn lọ́wọ́. kọ́ọ̀là. ọlọ́run ní tí wọ́n wí ni yí pé. akiraritum wa kasum ala zalikum isri qalu akirarina. sẹ́gbàgbọ́ sẹ́ràn lọ́wọ́ wọ́n dá gbàgbọ́ akirarina. àràn lọ́wọ́ àwa náà fọwọ́ sí ìwé yí pésẹ́ tó bá dé tiẹ̀ là ń ṣe á gbà lọ́wọ́ á sì ràn lọ́wọ́ ọlọ́run tó bá rí bẹ́ẹ̀. kò sí àdúgbò náà máa kó fìdá ṣáàìdì. ọlọ́run fẹ́ gbàgbọ́ wọn náà wọ́n gbàgbọ́ ọlọ́run tó bá ti bẹ́ẹ̀ fàṣẹ́lù wọn á máa kó fìdá ṣáàìdì. èmi náà jẹ́rìí sí bẹ́ẹ̀ yìí pé ẹ gbàgbọ́ ọlọ́run dá wọn ó dá gbogbo wa nítorí ẹni ọ̀ránṣẹ́ torí ẹni tó lò láàrin wa ànábì ló lò. ànábì tó wá lò yìí ní Ìsá wá ń sọ fáwọn àjọ rẹ̀ kó tó dé yìí pé. Ya bani Israila inni rasulullahi ilaykum. olùsọ ọlọ́run ọba ni mo jẹ́ lé ilé tó kọ̀ǹfàmù. musaddiqan lima bayna yadayya. Ètí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ni àtọ́ra. Mina Tawrati. Èyí tó bá tọ́jọ́ ti Musa. Wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmad. Ó ní sẹ́lẹ̀jì náà mo wá sí. Kí n sọ pé tí Musa tó síwájú mi mú wá òótọ́ ni. Wa mubashiran bi rasulin. Sọ fún yín yí pé kí n fún yín ní ìròdùnú yí pé. Ya'ti min ba'di ismuhu Ahmad. Ẹnìkan bọ̀ lẹ́yìn mi o. Ya'ti min ba'di ó lè dá dúró ń bẹ́ẹ̀. Kọ́mà mo kọ̀ ẹ̀ wá. Àmọ́ ó lè dàrú mọ́ ọ lọ́wọ́. Isimu Ahmadu. Ọlọ́run ká
ń bọ̀ lẹ́yìn ni ó lẹ́ni ni ó kọ rẹ̀ ní ọmọ jẹ́ Ahmadu ọ̀làmọ́lẹ̀ ó kílẹ̀ ànábì èdè tìrò rẹ̀ fi wà láyé ó wá dé ìgbà tí ànábì wá dé látara ànábì mo ti fẹ́ lọ ní àsọdọ̀ bàbá wa lóko erin sẹ́rí àní pọ́blẹ́mù ní ìsìlámù yìí àgbọ́yé ní ṣòro wa ẹni pé àbá àfa alárùkùránì àfa sọ̀rọ̀ tún lágùn sí ajé àfa alárùkùránì ni nítọ́wọ́ òun náà ti di àpéyọ̀ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ lẹni rí ọmọ fíìlì fáwọn míì pé ń jòlá tó fẹ́ bọ́ ìsìlámù kò ní pọ́blẹ́mù o ìsìlámù ní ṣòro kankan àwa tá à ń ṣe la ní ṣòro àwa tá à ń ṣe ìsìlámù la ní ṣòro àwa náà là ń dá ìsìlámù padà sẹ́yìn à ń dá padà sẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa à ń dá padà sẹ́yìn pẹ̀lú wa ẹ wo bí abọ́rẹ́sì dé nìsín à ń dá padà sẹ́yìn pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa gbogbo pàánù lè wà láti kátá àti ẹ̀rántí ijọ́ tójò bá dé ilé bọ̀dá fẹ́ sáwọ̀ gbogbo ń ta gbé dání la ní ọ̀dà gbogbo tí ó kẹsọ̀ bẹ́ sí àyọkó gbogbo tó ká àpọ́nlé bẹ́ sí àyọkó gbogbo tí ń jẹ́ ẹ̀rù fẹ́sìn wa táwọn tàná fi dàbò bó akáko ọlọ́run òsìrò yẹn fún wa ìtọ́lọ́wọ̀n òwí là ń wí ẹlòmíì torí pọ́lọ́wọ̀n ọ̀kẹ́ sẹ́rí program ta nínú Islam kò séèyàn kan láyé tó bá fẹ́ wí kankan tí ò ní rí kankan tí èdè fẹ́ díẹ̀ báyẹ̀ lómi wá bàjẹ́ tí ọba dá ní ìsìn kò ní sọ báyẹ̀ wọ ọ̀dà kó máa bẹ̀rẹ̀ wọn ọjà ìlú ọ̀dà o yọ wà á máa sọ pé kí ni jẹ ike ẹ̀wọ̀n bí owó èwo lè jẹ ẹ̀wọ̀n sọ́nà ńlá èwo jẹ ládìsí kì í jẹ kíní kan nígbà kíní kan làwọ̀ jẹ yóò sì tó ráyà mú wa yóò ráyà wàdíláì yóò ráyà mú wa ẹnìkan jẹ́ oníyìí sọ̀rọ̀ ọ wá bá mi ó ní wọ́n jẹ àwọn àfáà náà wọ́n ti dídá gba ayélujára ìṣòwò ní kí ni wọ́n ṣe fún olóbi tán bàbá tàná bọ́ọ̀lù àwọn bàbá tàná lò ó olúwa láti pọ̀ jù oníkàlùkọ́ ọmọ sáré mọ́tò oníkàlùkọ́ ọmọ sáré owó yóò mọ sáré gbà mọ́nítò wọ́n yóò bá bàbá tàná láyé tí Adam sùúrù lérè ní gbé o ẹlòmíì rí lérè aṣọ ìṣírí sùúrù lérè ní ìsìn ọmọ yìí wọ́n ta ilé sùúrù lérè gbà náà olówó ní gbé bí olòṣì ògbé sùúrù lérè àtàlẹ́ àlè olówó ní gbé bẹ́ẹ̀ wọn ò fòsì ló ètí bàbá ṣe kàmẹ́rì rẹ̀ aládàbí ẹ̀dá láti ilé tí wọ́n kalẹ̀ ìjọ ọkọ̀ kalẹ̀ àwọn àfáàṣe wà sí pé wọn ò ní rádìí jẹ́ náà pé wọ́n lé tàbí kàmẹ́rì wà lọ kọ́ ilé gíláàsì wọ́n tún mú ọmọ tó lójú ọ̀pọ̀ lọ kí lẹ́yìn pé ìjọba fi bùtù sódò sí lò bí ọba dáa fún wọn ni kò wí kò dáa fún ọ. ó ní mọ́nà àrámà ọlọ́run níta ló ṣe iléèwọ̀ fún yìí mọ́nà àrámà ní nàtàlá ẹ̀sọ́ alẹ́dí àtà ìjàlí ibà. ọlọ́run ti kílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ìfẹ́ náà jẹ́ ká lọ òun làfọ́ alárùkọ́ni fi ń lagùn ọlọ́run ní. kùlìmọ́ ní arábàdínà tàlá ìlẹ́tí àtà ìjàlí ibà dìrí wọ́n tọ́ ìbá àti ìrìnà rìsíkì. ọlọ́run bá mi sọ fún wa ta lẹ́ni náà. pẹ̀lú arábàdínà tàlá. mọ́nà arábàdínà tàlá. ọ̀sọ́ èmi ọlọ́run tẹ́ fi kásọ̀ bẹ́ sí. alẹ́ tí akáàjà lè bá di yìí. tí mo mú jáde fáwọn ẹrú mi. wọ́n tọ́ yí bá ti rí nàrí. àtàwọn èyí tó dáa nínú àrísìkí. kú ìyàlí ilẹ̀ tí náà bàdú òbílí àyà àti dúníyà máa ní tọ́ta ìyàwó ẹ̀kí. ò ní ti lọ bí kúlí ọwọ́ aká bó ṣe káwọn padà. kúl mọ́ni harama zinata Allah. ọgbẹ́lẹ̀ bá wọn ọwọ́ á fi tẹ̀léra wọn pé. alẹ́ tí àbájá lè bá di yìí. wà tọ́ iyì bá ti bìnà rìsíkì. kúlí mọ́ni harama. ọlọ́run ta ló ṣe gbogbo ẹ̀tọ́ ìní ọlọ́run yìí. sínà àwọn ẹ̀ṣọ́ yìí wà tọ́ iyì bá mi nà rìsíkì.
àwọn tó dá nínú àrísìkí mi Ọlọ́run mani arama talẹni tó ṣe léwọ̀. Kul iya lilladhina amanu bil hayati dunya. Àwa náà látún ní o. Iyan lilladhina amanu bil hayati dunya. Lilladhina amanu fil hayati dunya. Ọlọ́run gbogbo rẹ̀ ń bọ̀ gbogbo rẹ̀ bó ti tó ní lilladhina amanu fáwọn tí àwọn wo alladhina amanu àwọn tí wọ́n gbà wá gbọ́ fil hayati dunya níyìn ayé ni wọ́n fi máa rí yí pé àwọn ẹni wà ní àwọn ni wọ́n gbọ́dọ̀ lò ibo ni wọ́n ti rí tíjọba fún yàn lápọ̀tímẹ́ǹtì kò fún lápọ̀tímẹ́ǹtì wà ní fún ní tí èlò ibo nu pọtifólò gbọ́dọ̀ wà èyí tí ọba ti gbá pọtifólò dé àpọ́tímẹ́ǹtì rádaràdá ni. Qul ya lilladhina amanu fil hayati dunya khalisatan yawmal qiyamah. Khalisatan yawmal qiyamah. Ọlọ́run kò tún dí tọ̀run lọ́wọ́. Kò tún dí tọ̀run lọ́wọ́. Khalisatan yawmal qiyamah. Ibi ilé àti ń fò sí sayọ̀. A lọ dá àwọn jàrá bí apárù kan wá dé bọ́tìnì kan sí abẹ́rẹ́ báyìí wá dá sùkín ọlọ́wọ́ àwọn mọ́mọ́ aráàmù. Ó de ilé wọn wọ́n fi bá jí àwọn àmì tí a ti kú lọ́gọ́rùn ọdún tí wọ́n bá gbé wọn sí ìpàdé jẹ́ náà ni yóò ní alhamdulillah ọwọ́ ni wọn ò ní rí kẹlọ́run mọ́. Khalisatan yawmal qiyamah. Àwa fúnra wa la so ìsìlámù a fi ṣe ẹ̀sìn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ adé lọ́wọ́ ọ̀tún adé lọ́wọ́ òsì adé wájú adé lẹ́yìn àwa wà nínú dè àwa sọ̀rọ̀ sínú dè wọ́n wá ẹ wá sọ ẹ̀sìn ìsìlámù di bóyá ẹ̀sìn kan tí ọ̀dà kò sí táwọn ẹlẹ́sìn kejì wá níta ní kò sí o kì í táwọn ẹlẹ́sìn kejì wá níta ní kò sí. A máa wà fúnra wa dá fúnra wa ní pọ́blẹ́mù. Islam sọ fún ọ ibi kọ́ ọmọ dán. Islam sọ fún ọ pé kọ́ ọmọ tuntun. Islam sọ fún ọ kọ́ ọmọ kọ́lé tó dá. Islam sọ fún ọ kọ́ ọmọ lọ́lá. Torí ń tẹ́gbà tá ní Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó ń gáfẹ́ tírèsì tá ń pè lórí ire bí nǹkan mẹ́ta náà ló tírèsì ẹ̀ sí. Ebi kẹ ànábìtẹ́ bá fẹ́ wá oríire àsàhádà ẹ wá lọ bí nǹkan mẹ́ta ọlọ́lá kọ̀ọ̀kọ́. Al-maskanu tayyib. Al-maskanu tayyib. Bọ́ọ̀lù ọbẹ̀ náà dáa. Maskanu ilé tó dáa. Kó o ní ilé tó dáa tó dùn lé tó dùn rí. Ànábì lọ́lá kọ̀ọ̀kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì al-maskanu tayyib. Kó o wá nǹkan àgùn tó dáa. Ìjọ tí ojú dúdú wọn gbẹ sí mọ́gó. Kọ̀sẹ́ sí mọ́gó mọ́ nìsín. Ó gùn mọ́tò mi tó dáa. Markabu tọ́yì kọ́ wa ọlọ́dẹ kẹta. Wal-malibasu tayyibu. Bọ́ ọ bá lọ bí malibasu náà ọlọ àmọ́ bí tá ànábì ti kẹta. Má lọ bí àwa alimari atu. As-saliha wal-mari atu. As-saliha. Èyí tó ànábì ti kẹta nu. Ọba ti wá nǹkan ẹ̀gùn tó dáa ilé tó dáa oníwòmí tó dáa. Ọdún ọba ti débẹ̀ ànábì lérí ire ti parí. Ànábì ìsìláàmù yìí fálù ìka sórí inú gbà kọ̀ọ̀kan ó ní tí ń pàṣẹ ìgbà. Kò sí ijọ́ tí ìmọ̀ ti láyé ìmọ̀lẹ́tì torí gbogbo orí tọ́lọ̀ bá ṣe fún yàn tí ọba ti sí máa ń bẹ́ ó ti jọ́ plus. Kò wá sórí tọ́lọ̀ ṣe fún àfa láyé ọba jẹ́ bílíọ̀nìà ò lè sọ pé bílíọ̀nìà ni mí. Ọlọ́run fi bílíọ̀nù sẹ̀sọ́ ọmọ ni àfa náà lọ́mọ pera rẹ̀ gbogbo orí ìkẹ́tọ́lọ̀ bá kí ọtọ́ ọba ti kó nílànà àfa àpadà sí bùtí lẹ́nu àmọ́ kò ní ọmọ nìyí. Kẹ́gbẹ́gẹ́ wọn á fi rojọ́ ẹjọ́ rádaràda pọ̀ lórí Facebook fa ẹjọ́ rádaràda ẹni mi ò rójútu ayé bẹ́ẹ̀ náà ń kó rójútu sáyé rẹ̀ náà
ó tún fẹ́ kẹ́ lómi ò tún rójú tú sáyé ni sí Islam ojú kan yìí náà lọ́wọ́ ká máa ṣàgbé gbogbo à ń tẹ̀ ń tọrọ lọ́wọ́ owó ti sún wọn ò fún yín mọ́ wọ́n sọ fún yín ni pé bùkátà níyìn àwọn bùkátà níyàn ẹ gbà sílé sọ fún àfáà pé kò sílé o tó o bá pè ń pé ọkọ mi kò ní gbé mọ́. ní màlímàlù sọ́ọ̀lìhù ní ìrọ̀jùlẹ̀ sọ́ọ̀lìhì. Barakallahu fi. ní màlù sọ́ọ̀lìhù. bàbá o mẹ́màlì máàlú asọ́ọ̀lìhù ní ìrọ̀jùlẹ̀ sọ́ọ̀lìhì. Anobi ní mandala owó tó dá owó tó dá fún tani fún rọ́júlẹ̀ sọ́ọ̀lìhì. ọkùnrin tó dá kí ló fi dá kí ló yẹ wọ ọmọ kí wọ́n di ìyàkúdà lónìí. Hadithun sahihu. kò tó jẹ́ ọmọ kí wọ́n di ìyàkúdà lónìí oúnjẹ ni. àfa kan mọ owó ọ̀rọ̀ ẹjọ́ mo ti sọ kọjá ń jò ní ó lè lè ọmọ mòdìdí kan tí ó fi ṣe wù mọ́ pé ẹlẹ́pàá sí ìròyìn ní sàtẹ́fì ní màkámà báyìí wọ́n ti gbàgbé màkámà owó. ní wọ́n lò sọ́ọ̀lìhù ní ìrọ̀jùlẹ̀ sọ́ọ̀lìhì. àwọn ọmọ tó ti wà ní kéwò ní bèrè lé àmú lọ́dọ̀ àfa. ayé àkùbọ̀ mọ́. àti owó. for problem. ìgbà bàbá wa tàná táwọn ti lò ó ìgbà tí kó bá wà gbogbo àwọn àgbàlagbà táwa bá ń jọ wọn bá wọn tọ́mọ ni láì tí ìkú wọn sì jogún ọmọ wọn àfẹ́mú méjì méjì ọba yín tọ́ àfẹ́mú mẹ́ta wá àfẹ́mú mẹ́rin wá ọba sì bí wọn náà ti ń pọ̀ rẹpẹtẹ èyí tí ó dá àwọn sílé kéwú èyí tí ó dá sí wọn máa lọ roko kò ní bùkátà ká tó fẹ́ gbọ́lé wọn lérí kó o bímọ lónìí kó o mọ̀ tọ́ kó o dénú kòtò ó sun ẹkún ó lè ṣe nílé rẹ̀ ní sàárè tó wá Ise àti tọ́mọ kọ́mọ tó bí kó tó make standard ọwọ́ àwọn òfò tó ti ṣe wá láwọn ọdún kan sẹ́yìn nínú Islam bọ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tóbi nínú Islam wa kírísẹ́nì wọ́n fẹ́ sílé Islam ò pé àmọ́ fẹ́ kírísẹ́nì kéé pé bí mo fẹ́ lọ nu ibi mo fẹ́ lọ ni pé wọ́n kàwé àwọn òbí wọn tọ́ wọn omi lọ kàwé labroad omi ọ̀la abroad wọ́n yanjú wọ́n ń wá standard irú wọn tí wọ́n fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n tún ní ijó náà rọ́mọtọ́ àwọn tí wọ́n tọ́ máa ń jọ́ náà làwọn kírísítẹ́nì tí wọ́n lè jọ ṣe déédéé ni wọ́n fẹ́ náà olóòdì ní ìsìn sídà ní ká tún padà sí. wàlá ìbọn báyìí máa ìmọ̀ tó máa ń wo lórí ìmọ̀ fún sí kò sí tó lè fi máa ń ṣe tí ó kọjá tàǹfì àdámù tí ó kọjá tàwọn bàbá Kàmáàlì wọ́n ti parí ọ̀nà wọ́n ti rìn sọ̀rọ̀ pé kéèyàn orí ọ̀nà pé lájẹ̀ ní ìdìfilẹ̀ ààrẹ balùwẹ̀ ọba wọn bẹ̀ ni báwo ló fẹ́ ṣe kí ni fìtínà bí màá sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ òde kọ́ lọ́n kéwu òde kọ́ o. màlímàlù sọ́ọ̀lìhù ní ìrọ̀jùlẹ̀ sọ́ọ̀lìhì. ìmọ̀ pọ̀ èyí lè ní ìmọ̀ kọ́ pọ̀ kọ́ jádura wọn kọ́ wẹ búdò yìí kọ́ lọ́wájú kọ́ lọ ẹ̀yìn nù mà yáyẹ ọmọkùnrin ni àmọ́ òjọ̀gbọ́n àfáà ní kó ló kó gbogbo òmọ̀jọ máa wá. máa wá lìlì máa jẹ̀bi anádùn láwọ̀ bá rásàwù àlìfọ́sànà láwọ̀ máa rásàwù àlìfọ́sànà. bọ́ bá lu ẹgbẹ̀rún ọdún 1000 years lérí ẹ̀ ó lò lè dópin mọ́ ó lè dópin mọ́ àwọn ayé tá wà nísìnyí àwọn kan lọ náà wá síwájú tí wọ́n lo ìmọ̀ àwọn ọmọ kan dé nìsín wọ́n ṣe gbogbo ẹ̀ ń kọ́bọ̀kọ́bọ̀ ni. ṣé bàbá aláàlùkò á ní nìkan lọ́lékè òní sọ ní àkàn kọ̀ lọ. wọ́n wo tí lé lára fún àlẹ́bù ó sì lé ẹni táàtọ̀ pé ọlọ bìkan ni ọlọ bàrìkàsí kan ni ọlọ sálẹ̀ àbí kan ni ọlọ bìkan ni kọ̀ lọ.
Ọlọ́run sì wù bí ọ sì rọ́ yó pé ẹ̀bùn mi ni mo gbọ́n ọkọ̀ jantí náà fi ṣe fáàrí ọkọ̀ jantí náà fi ṣe fáàrí o torí kò sínú tó níwájú Ọlọ́run pé tíra mélòó lọ́kọ tó bá níwájú Ọlọ́run tó máa ní àmọ́kọ ẹgbẹ̀rún tíra Ọlọ́run fẹ́ wò wà rẹ ní àtàníyàn rẹ ìwà àtàníyàn lọ́wọ́ owó ẹgbẹ̀rún tíra àmọ́kọ kó tó kò láyé bí n tó bá kọ òun bá ṣe déédéé àníyàn rẹ àtiwọ́wọ́ rẹ Ọlọ́run yóò gbé ọwọ́ jọba ọ̀run tí ó bá ṣe déédéé àníyàn rẹ àtiwọ́wọ́ rẹ ájọ́ bless sílẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ sì káàkiri ìdòtúnra mẹ́wàá ọ̀sẹ̀ wá sí lọ́sọ̀ọ̀sẹ̀ lóru bí ọba 60 kámà ìlàs tí ìlàsì ọba sínú ẹ̀ èyí ni olè tí ṣiṣẹ́ máa waste àwọn tàbí òṣè tó ti wà yìí tọ́lọ̀ sí gbà wọ́n lẹ́rú kí ló dé tí wàhálà ti wá pọ̀ lónìí kò sí débìkan o fẹnu. Islam ẹjẹ́ sànú ẹ̀sìn àwa gan la kó bẹ́sì láti fẹnu ya gbogbo tí ń já gbogbo àlùbáríkà ara rẹ̀ àti yá níbi kí ló sì fún wa pọ́blẹ́mù àlẹ́ ànàníyà èmi fẹ́ pèpè sọ́dọ̀ ara mi ìwọ fẹ́ pèpè sọ́dọ̀ ara rẹ̀ kò sẹ́ni tó fẹ́ pèpè sọ́dọ̀ Islam gẹ́gẹ́ mọ́ tẹnulọ ọjà tẹnulọ la fẹ́ máa ta gbogbo kala dẹ rẹ́dí àti bìwó mo rẹ́dí àti bà tiẹ̀ jẹ́ kémi ò fi ga ìwọ rẹ́dí àti bà tèmi jẹ́ kí wọ́n fi ga Islam yóò fọ́ọ̀lù àfi káwọ́ yìí pé Islam la fẹ́ ṣiṣẹ́ fún àgbọ́yé táwọn èèyàn wa kejì kọ́kọ́ nínú kí n tó kọ́ lé ilé tí mo ń gbé kírísítẹ́nì kan wà ń bẹ̀ pure water ló ń ta o pure water inú pure water ń tó bá tà yóò sì tún sàn dá mẹ́wàá àwọn tí wọ́n san máa sọ fún ìjọ kan èrè ló ga lọ́jà olówó tọ́lọ́hùn nìyẹn a gbọ́dọ̀ yọ tọ́lọ́hùn yẹn ọ máa dúró lówó nìsí tó ní owó tá a ní musa káwá tó ní kí ni wọ́n fi ṣàkásí àwọn kọ́kọ́ gbàgbọ́ iye ẹ̀sìn wọn yẹn ẹ̀sìn yẹn ní number 1 lọ́dọ̀ wọn 2 àwọn gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe tí ọba ti ti structure yẹn ni ọ̀fẹ́ sí fún wa nínú ẹ̀sìn àwọn ti package gbogbo nǹkan wọn ọjẹ́ kọ́rọ̀ wọn lọ́rùn wọn balance lérí ètò gbogbo nǹkan wọn lérí ètò ni wọ́n gbé ilé lérí àwa ń ṣe tí wa kò sí lórí ètò àwọn tó lẹ̀ tó kàwé nu wa tí wọ́n tún fi ètò sí wọn olóyìnbó ń pe kinní kan ní upbringing ìwé yẹn ọ̀tá mọ́ wọn ni upbringing bí wọ́n ṣe tọ́ wọn ń ìtún dàmú àwọn náà. yóò àdúgbò tá a bá ti dé mẹ́sìn àmọ́ kankan mẹ́sìn kásá bára wa jà kásá dàrú kábàjẹ́ no ntọ́lọ́wọ̀n ọba àràmà ẹ má jẹ́ àràmà rẹ̀ mọ́ lópin ìgbà tọ́lọ́wọ̀n ọba àràmà tá a bá tẹ àràmà rẹ̀ a lè débi tá a fà dárúkọ á ní tàn máa ń. a lè débẹ̀ etí ọba ti àràmà ẹ má àràmà ẹ̀ mọ́ èyí tó bá ṣe ní mukayed ó ti fi yé wa èyí tó bá ṣe ní mutlak ó ti fi yé wa ìkẹ́ tí ọ̀fẹ́ ká ṣe ní haramu àti síríkù. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. sọ́mà pé ìtọ̀hún ní ìsìn ó ní ta ló ṣe léwọ̀ fún yọ́ wá máyà ní ìwà ọwọ́ fẹ́ sọ ètò ṣe léwọ̀. kúl إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. ó rí pé kúlí ló lò fún méjèèjì lọ́dọ̀ ọ̀tọ̀ wọ́n gbé kúlí wá ní kúl. من حرم زينة الله التي أخرج للعباد. من حرم زينة الله tẹ àwọn ẹ̀ṣọ́ èmi Ọlọ́run tí mo ṣe ní ẹ̀tọ́ fáwọn yẹn ta lẹni tí ń ṣe léwọ̀ tí mo mú jáde fáwọn ẹrú mi tó ní nǹkan tó dáa nínú àrísìkì ó fi ẹ̀wá pò wò ṣèyàn léwọ̀ kẹ́ẹ̀dá kẹ́ẹ̀dùn rí kẹ́ẹ̀dùn wò kẹ́ẹ̀bù kẹ́sì kó gbélé tó dáa kó mọ́tò tó dáa kó fẹ́yàwó tó dáa kó lo gbogbo nǹkan tó dáa Ọlọ́run ní kìí ṣèwọ̀ èyí tó wá ṣe léèwọ̀ tó wá gbé kúlí wá wí kúlí. إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. kúl
إنما حرم ربي الفواحش. ọwọ́ àṣekọ́ sírù harama rabbi al-fawahisha. gbogbo tí bá jẹ́ ìran àbàjẹ́ láyé ìwọ náà mọ̀ wá gbogbo ìran àbàjẹ́ ọmọ wa kì í bọ̀ bẹ́ẹ̀. ìbàjẹ́ ọ̀rọ̀ ó ti wọ bẹ́ẹ̀, ìbàjẹ́ òbí ó ti wọ bẹ́ẹ̀, ìbàjẹ́ oúnjẹ ó ti wọ bẹ́ẹ̀, ìbàjẹ́ ẹ̀rìn ó ti wọ bẹ́ẹ̀, ìbàjẹ́ ìṣekúṣe ó ti wọ bẹ́ẹ̀. gbogbo tí bá jẹ́ ìran àbàjẹ́ láyé. حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. sára mi ni a wà وما máa. بطن. ètò hàn bẹ́ẹ̀ àbí ètò pamọ́. والإثم والبغي بغير الحق. ń bọ̀ ti sọ̀rọ̀ bàjẹ́ kí ló tún mọ́lẹ̀ tó fi dákọ̀ ìsímù lọ́tọ̀. والبغي àtẹ́bàjẹ́ tó yàtọ̀ fẹ́sẹ̀. ìbàjẹ́ والإثم tó yàtọ̀ fẹ́sẹ̀. ọlọ́ni ẹsẹ̀. والبغي بغير الحق. ìgbẹ́rùgbárí máa wá wọlọ́hun ọlọ́mọ ọ̀rọ̀ sọ mùjísà rùkárí nù ó ní ìgbẹ́rùgbárí bìgẹ́rì الحق. ó lè tayọ alágbọ́n mi tó wá kọ́ fẹ́ gbíjọ ọlọ́run. والبغي بغير الحق. tọ́kí torí kí lè ṣe torí ọlọ́run ni ọlọ́run ni ẹ máa kọ́ sí ládàá kalẹ̀ fún àwa ló gbìjà. والبغي بغير. torí àyà mi tó ti tú yìí wù lẹ̀ kí gbogbo ìgbésẹ̀ tó bá gbé báyìí tó bá fi já pé torí ẹ̀sìn ló fi gbé ó ti di ládàá. ìṣó mo tún ti lọ bò mí nù. والبغي والإثم والبغي ẹsẹ̀ ìgbẹ́rùgbárí بغير الحق. tí ọba jẹ́ torí ọlọ́run gbogbo ntẹ́mi ọlọ́run ọba tí mo ṣe léèwọ̀ nìyẹn. وأن تشركوا بالله ọlọ́run náà ní pé kẹ́ ẹ lẹ́sẹ̀ pọ̀ pẹ̀lú ọlọ́run tí mo ṣe léèwọ̀ nìyẹn. ما لم ينزل به سلطانا. gbogbo nǹkan ṣe tí ò sídìí kan fún àsọdí kan kakalẹ̀ fún ẹni tí ń bọgi tí ń bọ pẹ̀ tí ń ṣe gbogbo rẹ̀ tádọ́ sọ pé tó ọmọ sínú má lam yunazil bihi sultan. وأن تقولوا على الله ما لا تعلمون. ọlọ́run ẹ̀ sì ń sọ sọ́lọ́run lára. ìtẹ̀ ẹ̀ máa ń parẹ̀ ẹ̀ sì ń sọ sí wa lára. kẹ́ ẹ máa sọ tí ò yé yín kẹ́ ẹ máa sọ sáwọ́ ọlọ́run ọba lára. ọlọ́run ẹ̀ bá ètò ṣe léèwọ̀ nu. tòyí tí ò ṣe léèwọ̀ wá ìtẹ́ ṣe léèwọ̀ ìmọ̀ àṣẹ ntọ́lọ́run ò ṣe léèwọ̀ ká ṣe léèwọ̀ ni ọ̀já múfù. abala alukurani gbogbo kala sọ di haram òun ni ọjà mú òun ni ọjà lílọ síwájú èèwọ̀ wà lọ́tọ̀ kódà ìtayọ àlọ Ọlọ́run wà lọ́tọ̀ kéèyàn tayọ àlà sojú ọjà mú fún tí ọjà lọ síwájú nìyẹn àmì ìtọ́nà ọba ṣẹlẹ̀wọ̀ kámọ́ ṣẹlẹ̀wọ̀ á fi lè mú ọtún dọ̀pọ̀ mi. قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا Al-Qur'an ó lè já lọ lè já lọ. الله أذن لكم أم حلالا تفترون. Ọlọ́run kílẹ̀ gbogbo nǹkan o. ìkílẹ̀ tó kílẹ̀ gbogbo nǹkan yìí ló fi fa anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi gbàgbọ́ yẹ Ọlọ́run pípọ̀ ó sì gbàgbọ́ yẹ ẹ̀sìn tó gbélé lọ́wọ́ lọ́jọ́ lè nàró àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló fi nàró Abubakar ọ̀nà Usman bin Affan kọ́ ọ̀nà Abdurrahman bin Auf wọ́n pọ̀ tọ́lé abẹ́ńbẹ́ láwọn tó nàró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń jẹ́ àwọn alárísìkí tí Islam fi ga nítorí tí Islam gbalẹ̀ pẹ̀lú òsì ni solúsà tọ́nà kọ́kọ́ bá nábì yanjú láyé tí Islam rẹ̀ tó fi rí Islam ṣe òsì ni o. wàdúhà wàlẹ́lì ìsàsájà ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى
Island àwọn àbá ní kí ni Island òsì ọlọ́run ṣe bí mo rí olólòsì fàágínà. kí n tó sọ ọdọ lọ́rọ̀ kí ló ń sọ ànábì dọ lọ́rọ̀ bí sábà bí àdíjá ó fẹ́ jíṣẹ́ báwo ló ṣe jíṣẹ́ kò ní nǹkan kan ok àdíjá sì ní ọwọ́ bá lọ́ra àdíjá wọ́n gbé tí kò ọmọ fíṣì màláìkẹ́ tá lọ́fọ́ àfẹ́ ànábì lẹ́yìn ìgbà tó ti rí tá à ń pè ní trust lára ànábì tó ti rí tá à ń pè ní sídíkù lára ànábì tó ti rí tá à ń pè ní àmánà lára ànábì ọba dọkọ rẹ̀ àdíjá bá gbé dúkìá lẹ̀ wọ́n bá ń bẹ́ sí lọ ìsìlámù bá ń ga sórí àwọn olóhùn yẹn wọ́n ní pírọ́blẹ́mù o kí ni pírọ́blẹ́mù tí wọn ò bá rírù rẹ lọ́dọ̀ wọn ò ní wá. àwọn òtá lọ́wọ́ bẹ́ẹ̀ tọ́ba rírù rẹ̀ ni ó fi wá tó ń gbà táwọn Abubakar ńlá jíjá àdíjẹ èso obìnrin kékeré Mákà tọ́lọ́ sì kẹ eléyìí gbà fún nǹkan bẹ́ẹ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ yẹlẹyẹ máa wọ́tọ̀ gbogbo náà wọ́n máa ń gbàbẹ̀ ní ọjọ́ lọ́wọ́ parí ẹ̀fọ́ ànábì tí ó dé ládé pẹ̀lú pé ànábì gan fún ara rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam. Ànábì smart gan ọ smart tí ànábì ọba smart ni wáyé tí ànábì tájẹ́tì Umaru méjì lórí sámà ní ẹ pé àwọn eléyìí ń dà lú mọ́ mi lọ́wọ́ pẹ̀lú tọ́lọ̀ ń gbé tì wọ́n yìí pẹ̀lú agbára lówó wípé wọ́n ń dà lú mọ́ mi lọ́wọ́ àfikọ́ lọ́wọ́ ọ sọ okùn sọ́kan lọ́rùn nínú wọn nínú àwọn méjèèjì yìí. àìsàn ní ìsìlámù. àìsàn ní ìsìlámù. ó sì bá mi pẹ́sì yìí lé bá ń gbẹ́sì yìí tóbi bá ń pàtàkì ẹ̀sìn yìí. bí àhàbìlì òmàrè. bí àhàdìl òmàrè. ọ̀kan náà wọn Umaru méjèèjì yìí bá mi ta ọ̀kan lọ́fà bẹ́ẹ̀ bá mi ta ọ̀kan lọ́fà ẹlòmíì tọrọ báyé gbogbo tó fẹ́ẹ́ nìkan jọ yìí jẹ́ ti bẹ́ẹ̀ ni. ẹlòmíì máa ń wádìí abájọ gan bá ta kan lọ́fà kò sí tí ń jẹ́ àfa tẹ̀sí irú ni kọ́lọ́ ọ̀rọ̀ gbogbo nǹkan tẹ̀lé lọ́gbà ní jára bí owó ìta tẹ̀sí irú ọlọ́run kọ́lọ́ gbogbo nǹkan kó o pè yẹn ọ̀kan kó gbọ́ràn yìí ó ti dáhùn ó wá abókò erin ni ìwọ̀n wẹ̀ ìbáyìí àwẹ́dà kìíní bá mú kìíní gbogbo ibi tó ṣiṣẹ́ sí ní pè mú níbo ni wọ́n ṣiṣẹ́ sí sáwọn èèyàn wá gbọ́ èlò lórí sọ́tọ́jú oṣù ọlọ́run tó ní wọ́n máa kó wá ibi tá a fò ké ní ṣiṣẹ́ sínú ìkórè ni wọ́n ń pè yín Ànábì tẹ́jẹ̀ tiẹ̀ igbe Allahumma bó sì bèrè méjèèjì ọlọ́run òkú fún un àmọ́ Ànábì oníkọ̀dọ̀ yìí karahàn sínú ọ̀rọ̀ ọ̀gá kò ní karahàn ọ̀kan sì dàgbà ọ̀kan kéré àmánú wà dáadáa Ànábì nánu wọ́n bá sọ fọ́lọ́run ní ìsìn pé méjèèjì ni ó kó wá ọlọ́wọ́ kò fún ọba ní ọ̀kan náà tiẹ̀ ti tó ọ̀kan nù wọn àyí sáfòkù sí lọ́rùn kọ́ bá mi mú. Allahumma àìsàn ìsìlámù bí àdìlí òmàrè. lọ́dọ̀ ọ̀kan náà Umaru méjèèjì ọlọ́run wá wò ọlọ́run ní Umaru múnàtọ́bì yìí òun ni ó wúlò ọfà bá ba Umaru múnàtọ́bì ọba lóun gba ìsìlámù àfáà nítorí pé Umaru múnàtọ́bì gba ìsìlámù ńjọ́ tó gba ìsìlámù àwọn ẹ̀dá tó bá àgbà ìsìlámù ńjọ́ náà olúfun ni wọ́n ló ń kà àgbọ̀dọ̀ pọ̀ ọlọ́run èso bàtáyà ká àmọ́ tó pọ̀ gba ìsìlámù àwọn àfáà nítorí Umaru lọ́la ti sọ fún Ànábì pé asbukallah wa man ittaba'aka minal mu'minina ayyuhan nabiyyu hasbukallah wa man ittaba'aka minal mu'minina. Umaru
Umaru ni Umaru gba àwọn èèyàn rí Umaru gbẹ̀sìn Ọlọ́run ni bí ṣe rí tẹ́lẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ mọ́ wọ́n bọ́ ọ̀rẹ́ mi wọ́n fi yọ ọ̀rẹ́ mi èyí sì parẹ̀ mọ́ ọ̀tá mọ́ níwọ̀n má ṣàánú ọ̀tá ló tún máa wí fún ọ ti pẹ́ má máa ṣàánú ọ̀tá mọ́ ìyẹn má ṣàánú ọ̀tá mọ́ òye ṣàánú ọ̀tá o má palẹ̀ mọ́ ọ̀tá mọ́ níwọ̀n o kọ́ palẹ̀ mọ́ wọn níwọ̀n kí lọ́mọ tóun ṣe lẹ́yìn. Àwọn bàbá wa lè yí tí a bá fẹ́ nítọ̀ táró wa ní wọ́n lọ́hùn gbogbo ẹni tó bá já sí pé yóò mọ wà tí yóò mọ bà mí nú jẹ́ palẹ̀ mẹ́ẹ̀ tí ọba máa kó bà mí jẹ́ báyìí ni wà yìí tí ò ní yá rójú tó ẹ̀sìn. Ọmọ ń wo yìí pé àwọn bí wọ́n ṣe lọ òun nísìn wọ́n bẹ̀rẹ̀ sí ní kógun jà lọ́dà nẹ́bí ni ọlọ́run jẹ́ ẹ̀sẹ̀ sọ́ra ń ṣe ẹ̀. Asbukallah ya ayyuhan nabiy asbukallah wa man ittaba'aka minal mu'minin. Lónìí o ìtọ́ ẹ tí ò tó tẹ́lẹ̀ ni àmọ́ rí i pé etí ìwọ rẹ̀ gbé yẹjà yìí kì í ṣe jà níwọ̀n ọ̀rọ̀ nítọ́ wa man ittaba'aka minal mu'minin àti gbà tó bá tẹ̀lé ọ̀nà mùmìnì àwọn ọmọ ẹrùdé nìkan bá rọ̀ Allahu Akbar àwọn Usmanu dé nìkan bá rọ̀ àwọn Abrahman bùnà àwọn fìdé bá nìkan bá rọ̀ nítorí tó fi mọ̀ pé bí wọ́n èdè kò lè rọ̀ òun ni gbólóhùn ìsá idha jaa nasrullahi wal fath. Nasiru ó yàtọ̀ fún fatihu ọwọ́ àjọ méjèèjì bá ti pé sí ọ lọ́wọ́. Nasrullahi wal fath. Tí méjèèjì bá ti fi lè pé sí ọ lọ́wọ́. Ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja. Ìgbà wọn ni tọ́ǹtà yóò tó wu àwọn èèyàn. Tí Nasiru àti Basiru bá ti dé ìtọ́ǹtà ò ní ti wù wọ́n o. Ńgbà wọn dé nẹ́ẹ̀sìn ẹ̀sìn dàgbà wàhálà nẹ́bì gan dínkù tí a bá ti náwọn nídìí nǹkan nẹ́ẹ̀sì báyìí wọ́n ti dúró wọ́n fẹ́ lo ogun ni àwọn okòólẹ̀ ọ̀yá wọ́n fẹ́ ṣe nǹkan kan ni okòólẹ̀ ni ànẹ́bì gan relax ó ń rí bí communicate pẹ̀lú ọba tó dáa Islam wá di tó náà ro ìtìgbà ń sọ tó análẹ́nìkan sọ fún mi pé wọ́n ní Mákà lọ́dún yìí 6.5 múná dáná orígun kan sì náà rẹ̀ sí ní bí wọ́n ti ẹ̀ sọ pé dandan ni wọ́n ń tọ́ bá lágbára ní mínísítà tátù ni àmọ́ tó wáyé sí náà bọ́ọ̀dù ni o kìí ṣe tanẹ́tẹ́nà wọ́n wí fún wa pé ní mínísítà tátù ilé ìṣẹ̀lẹ̀ àmọ́ bí ẹ bá kú lérí pé pọ̀ lọ sọ́ gba máàkì tánu ọgbà máàkì tán inú ẹ̀sìn wa sórí erigun kálọ̀ oríṣẹ́ ewu nínú márùn-ún so ebi tẹ́lẹ̀ yìí ń dé láyé lónìí so kọ́ wa ní kò tó nǹkan ó tó nǹkan ìgbà wa ká àfa àdárúkọ á ní ìhun dáa púpọ̀ á tọ̀nà ní mọ̀ bẹ́ẹ̀ jìlá sí ń fẹ́ bàbá wa sẹ́yìn sáà sí December Allahu ta'ala anhum rahimahullah ọlọ́mọba àfa àdẹ́kùn káfọ́ ọmọ ọ̀rọ̀ nǹkan ó ní wọn kan bẹ tí wọn mọ wá ń kọ a ní iṣẹ́ lówó ọba jẹ́ ní lọ́jẹ́ ní orí lọ tí wọ́n fẹ́ kì í fẹ́nìyàn olóòsì bá pàṣẹ ẹ̀dá òní gbọ́. olóòsì bá pàṣẹ ẹ̀dá òní gbọ́. olóòsì bá pàṣẹ ẹ̀dá òní gbọ́. gbogbo ẹ̀rọ náà fi pé iṣẹ́ lówó ọba jẹ́ ní o. tó bá fi pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam àgbọ́yé yìí tá Ànábì ní tó sì sílẹ̀kùn àgbọ́yé yìí lẹ̀ fún wa àgbọ́yé yìí náà káàánú ní kí ìsìláàmù yóò fi lè múùfù kọjá bí tíkìní tó wà yìí a níbi nǹkan púpọ̀ nẹ́ẹ̀sì wà yìí o títí lè ṣe àti ìkóná gbé a lè tí ì dá sí nǹkan àti kásá gbé kí ló dé tí wọ́n ṣe léwọ̀ fún wa ká dá sí nǹkan ni wọ́n ò ṣe léwọ̀ fún wa náà ọ lè kọ́ mọ́sáájú tó ní pẹ́ nìkan
tọ́lọ̀ ń bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan ló lè ṣe tó ní pẹ́ nìkan tọ́lọ̀ ń bá ń bẹ lọ́dọ̀ rẹ̀. alájọ bá sọ́lọ́ wọ́n mọ̀ wàhálà ká tó fi kú náà ni ọwọ́ akú lérí lásẹ̀ yá kò sí kankan. so Anabi Muhammad ó ṣe gbẹ́sìn rẹ̀ wá tọ́lọ̀ ń fìràn tó sì ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wa òun ni kẹjẹ́ padà sọ́dọ̀ rẹ̀ kájọ nítorí òun lọ́wọ́ pé wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀ ni tó fi dé rí Musa nígbà Musa lọ wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀ ni tó fi dé rí Isa ìgbà tó wá délé àná Muhammad sí wá pé lóde àlèyọ́m. Akimani túlẹ̀ kún ní ìyàkún àti mọ́mú tó wà lè gún lè rántí. Wàrọ̀ ní ìtúlẹ̀ kún lè sí ra Mádìdá. Òun ni orin tó a bá ń sọ pé àtá Isa. Àbú tó lásẹ̀ rí àmúsá. Wàjá Muhammadu bí sọ́dá ti kàmú sí. وقالوا لن نبي بعد هذا وعد الناس بين غدي ومسي وعد الناس بين غدي ومسي. الله أكبر اللهم صل على سيدنا محمد.